lórí aago ó ní OGEAYO'S dákun wá bá mi kí bàbá mi nínú Olúwa tí ń ṣọjọ́ bí lónìí. Very Reverend Olúsọ̀yà Ọládélé Adépọ̀jù ni mò ń ké sí o. Ọmọ ọlọ́jọ́ bí òní ogún àjọ̀dún orí kádùn ẹ̀mí rẹ yóò ṣe púpọ̀ rẹ̀ láṣẹ Elédùmarè. Bí ó ti fún event lónìí wá ṣe léyìí fún ọ. Ó ní wá bóun kẹ́ni bí ẹni èèyàn bí èèyàn tí ń ṣọjọ́ bí lónìí. Ó ní kí ọ bí ọlọ́gbọ́n ẹ̀rọ. Ó ní kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Ó ní máa délé bàbá tó bí ọlọ́mọ. Igboora ló pèlè o. Lẹ́ ọmọ wọn ní Igboora o. Ìran bàbá tirẹ̀ lóròkòròkò má gbàdó bọ̀ wálé. Mẹ̀bí wọ́n máa ń sọ pẹ̀dọ̀wọ́ nílé bàbá tó bí ọlọ́mọ ni. Igboora tá lè jọ wọ̀ tó dọ̀ lọ́wọ́ o. Níbi tó lórí burúkú wọ̀ tó dọ̀ lórí rẹ̀. Igboora ìlú ògo níbi táwọn ọdẹ ńláńlá fi ṣẹlẹ̀ o. Igboora ìlú àwọn bèjì ibi tí bèjì tẹ̀dó sí ní gbogbo àgbáńláyé. Ìwọ lọmọ Asọ̀gbọ́dìlé o. Ọmọ Asọ̀gbẹ́dìgbòrò. Ọmọ Asàkìtàn dọjà níbi tí wọ́n ti ń bàbá ọmọ. Ọmọ Ọ̀yọ́ Iléṣà ni ọ́. Ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Very Reverend Olúsọ̀yà ó ṣọdún òní náà o. Bò wá níjà ṣe mọ fún ọ láṣẹ Elédùmarè. Ibi ò ní bá ọ, ojú rẹ̀ ò ní rí bí. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kùn. Ó wá ní pàdánù ìjọba ọ̀run. Àṣeyí ṣàmọ́dún o. Àṣàmọ́dún ṣèmí nínú ìdẹ̀ra. Beautiful event ní wí fún ọ wí